ẹ̀wọ̀n táwọn náà ń tún sọ wípé tẹ́ ẹ bá gba àwọn ọmọ yín lẹ́ o àtàwọn olùkọ́ yìí nǹkan báyìí lẹ gbọ́dọ̀ ṣe 1 billion naira lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ pé wọ́n láwọn ń fẹ́ kí ìjọba kó fún àwọn kó kọ̀nsídà àwọn nínú àwọn òfin ìpínlẹ̀ Ọ̀yọ́ rú àwọn òfin wo ẹni pé tí rú àwọn nǹkan yìí bá ń ṣẹlẹ̀ yóò mọ̀ mú àwọn èèyàn rórí lóríṣiríṣi ọ̀nà pé kí ni ń ṣẹlẹ̀ tọ́rọ̀ bá rí báyìí tẹ́ ẹ bá sì gbàgbé tẹ́ ẹ bá rántí wípé àwọn ẹni bí yìí àwọn táwa ń rí o lórí ẹ̀rọ ayélujára ẹ̀yà Fúlàní ẹ̀yà nọ́ọ̀tì apá nọ́ọ̀tì ni wọ́n tẹ́ ẹ bá sì ń sọ nípa òfin sàríà lọ àbí sẹ̀ríà lọ ni ibi tó ti múlẹ̀ jù apá òkè ọya yẹn náà ni wọ́n dẹ̀ ti ń gbé tipẹ́ wípé ó yẹ kí àwọn ìpínlẹ̀ yòókù lórílẹ̀‐èdè Nàìjíríà káwọn náà máa ṣe àmúlò òfin ṣẹ̀ríà lẹ́yìn tí wọ́n ti gbìyànjú ẹ̀ àwọn olórí ẹ̀sìn kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá wa lẹ́yìn tí wọ́n ti ń gbìyànjú tí wọ́n ti ń polongo rẹ̀ tipẹ́ tí wọ́n gbé dépínlẹ̀ Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnu mi àgò tí wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yarí pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o torí pé kì í ṣe ẹ̀sìn kan ló wà nípínlẹ̀ Ọ̀yọ́ bó ló ṣe wá ṣeé ṣe láti máa ṣàmúlò ṣẹ̀ríà lọ nípínlẹ̀ Ọ̀yọ́ pé kò ṣeé ṣe lẹ́yìn ìgbà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Olúwaṣèyí Mákindé gómìnà tó wà bẹ́ẹ̀ yìí ni lẹ́yìn ìgbà tó jẹ́ ká mọ̀ pé ṣàríà lò lè ṣe é lò ó ní àwọn olórí ẹ̀sìn kan ó ní wọ́n gbé ẹni tí í ṣe olórí ẹ̀sìn kan ní apá nọ́ọ̀tì yẹn táwọn èèyàn ti ń rí gẹ́gẹ́ bí agbódegbà fún àwọn agbésùmọ̀mí àwọn báńdíìtì tí wọ́n ń dàlú láàmú lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Sheikh Gumi ni wọ́n gbé wá sípínlẹ̀ Ọ̀yọ́ láti wá sọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ kan tó jẹ mọ́ ẹ̀sìn Islam àwọn èèyàn ti wá rò pé àjẹ́ ké lánàá ọmọ kú lẹ́nìí ta ni ó mọ̀ pé àjẹ́ tó pọmọ jẹ lánàá tó ké lánàá ló pọmọ jẹ lónìí lẹ́yìn ìgbà tí àwọn olórí ẹ̀sìn yìí tí wọ́n ń pariwo dìde pé àkófin ṣẹ̀ríà náà ó múlẹ̀ nílẹ̀ Yorùbá ó ní wọ́n gbé Gumi wá lẹ́yìn ìgbà tí wọ́n gbé Gumi wá láti wá sọ̀rọ̀ lórí àwọn tó jẹ mọ́ ẹ̀sìn àti lórí ṣẹ̀ríà lọ yẹn gan ó ní ìṣẹ̀lẹ̀ à ń jí ní gbé à ń jí ní pamọ́ à ń jí ní gbowó à ń jí ní pa yìí tún wá pelemọ sí i nípínlẹ̀ Ọ̀yọ́ nílẹ̀ Yorùbá generally ṣe rí i pé ọjọ́ gàtí ọjọ́ gàtẹ́ wọn ló fẹsẹ̀ méjì tìrò ọ̀rọ̀ yìí tàpérò ẹ tún wá wo ohun tí àwọn ẹni bí yìí àwọn mùjẹ̀mùjẹ̀ tí wọ́n pera wọn léèyàn yìí ẹ tún wá wo ohun táwọn náà tún ń béèrè fún. akí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀lé ń gbọ́ wa káàkiri àgbáláyé mo fẹ́ kájọ fojú wo àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ lórí ètò ààbò tó di fíàgàn tó nílé kò lè lọ sílé tó lóko ò lè lọ sóko tó lóko òwò tí ò lè jáde láti lọ ṣòwò táwọn akẹ́kọ̀ọ́ tí wọn ò lè lọ sílé ìwé mọ́ látàrí ètò ààbò tó di fíàgàn kí ló dé kí ló ṣẹlẹ̀ sí bá sì máa bá a lọ rèé àti jẹ àti mu àti ná àti lọ àti gbé ayé ìrọ̀rùn ayé gbẹdẹmukẹ ó dìnira lórílẹ̀‐èdè Nàìjíríà tó tún wá yẹ kí àti sùn forílẹ̀ sùká nílé ẹni tó tún yẹ kó dogun ṣé àti lọ sóko ìwà jẹ ẹni só yẹ kó dọ̀ràn ṣé ìgbìyànjú àti jẹ́ èèyàn àti kẹ́kọ̀ọ́
kéèyàn déèyàn pàtàkì láwùjọ só tún yẹ kó di wàhálà nígbà tá a níjọba tá a lólórí tó sì jẹ́ pé ara àkọ́kọ́ tó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ojúṣe ìjọba ní gbogbo orílẹ̀-èdè òun náà ni ìpèsè ààbò tó péye lórí ẹ̀mí àti dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè. Ṣẹ̀rí wípé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ó fi yé wa wípé àwọn ìjọba ti já wa kulẹ̀. Àwọn ìjọba wa ti já wa kulẹ̀ torí pé àwọn tó jẹ́ ojúṣe wọn ṣe é. Àwọn tó yẹ ká máa rí gẹ́gẹ́ bí èrè ìjẹ́ jíjáde tá a jáde dìbò nìyẹn wọ́n àrímọ̀. Àwọn tó yẹ kó máa fi wá lọ́kàn balẹ̀ tó yẹ kó máa jẹ́ bíi pé wàhálà tí mo ṣe lọ́jọ́ ìdìbò bí mo ṣe tò tóòrùn pa mí tójò pa mí tẹ̀sẹ̀ ń ro mí tí mo pebi mọ́nú tí mo lọ tẹ̀ka àrímọ̀ kí wá ló dé tá a bá sì ní ká tú ní yẹ́bẹ́yẹ́bẹ́ àwọn nǹkan tá a lè fi pèsè ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà tó ní kálukú ó fi máa gbégbé ayé ìrọ̀rùn tá a fi máa gbégbé ayé ká sùn ká forí lésùn ká ó wà ọba Elédùmarè fún wa. Ṣebí security vote wà táwọn ìjọba wa ń gbà pàápàá jùlọ gómìnà àti ààrẹ. Ṣebí àwọn owó kan wà tí àwọn alákòóso wa tí wọ́n ń là kalẹ̀ fún ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Báwo ni wọ́n ṣe ń ṣe é? Báwo ni wọ́n ṣe ń pín? Báwo ni wọ́n ṣe ń ná? Tó wá jẹ́ pé àti wá pèsè nǹkan láti fi dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tó wá dogun dọdẹ. Àwọn onímọ̀ àwọn olóye wọ́n jẹ́ kó yé wa o. Wọ́n jẹ́ kó yé wa wípé tẹkinọ́lọ́jì ó wà tá a lè lò láti fi gbógun ti àwọn báńdíìtì tí wọ́n ń jí àwọn ọmọléèwé wa gbé sá lọ, àwọn kidnapper tí wọ́n ń pàdé èèyàn lọ́nà tí wọ́n ń jìyàn gbé gbowó, àti àwọn adìámọ́ra afẹ̀míṣòfò mùjẹ̀mùjẹ̀ tí wọ́n pera wọn léèyàn tí wọ́n ń dàgbòrò láàmú. Tẹkinọ́lọ́jì wà tí a lè apply tá a lè lò táwọn ìjọba wa lè lò láti fi ṣẹ́gun wọn. Sọ wọ́n ni sí ò sí tí a fi lè pèsè rẹ̀ ni ṣé àti ṣé ní ń ba àwọn ìjọba wa lẹ́rù ni ṣé àti ṣàmúlò rẹ̀ ní tá a bá ní àbí àwọn èèyàn kan wà nídìí ẹ̀ tí àwọn nǹkan yìí ò fi jẹ́ ṣíṣe. Tó ò bá wá rí báyìí oríṣiríṣi èrò ni ó mọ wá sórí àwọn èèyàn. Lára àwọn èrò tí ó mọ wá òun náà ni wípé ó ṣeéṣe kó jẹ́ pé àwọn tí à ń pè ní alákòóso yìí, ó ṣeéṣe kó jẹ́ pé àwọn tá à ń pè níjọba yìí gan-an, àwọn adarí wa yìí gan-an náà wà nídìí ọ̀rọ̀ tí ètò ààbò fi rí bó ṣe rí, tí àwọn agbésùmọ̀mí yìí, àwọn terrorist yìí, àwọn bandit yìí, àwọn kidnapper yìí tí wọn ò fi ṣe é mú, tíjọba ò fi lè ṣẹ́gun wọn. Àbí bó ló ṣe rí tó wá jẹ́ pé ètò ààbòlẹ̀ yìí ó wá di polúkúmuṣu. Ó ti polúkúmuṣu débi wípé kò síbi tó ṣèfù mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Níbo là ń lọ? Ṣé bá sì máa bá a lọ rèé? Kí ló dé? Kí ní í ṣẹlẹ̀? Eléyìí tó tújú wa o. Àwọn ìròyìn kan wá jáde léyìí tí ó sì fìdí múlẹ̀ tí ò sí wọ́n ní wípé ń bẹ̀ mọ́ pé àbí lóòótọ́ ni àbí irọ́ ni, lórí àwọn ìbéèrè tí wọ́n ní àwọn ẹni bí àwọn èèyàn kéèyàn, àwọn mùjẹ̀mùjẹ̀ tí wọ́n pera wọn léèyàn tí wọ́n jẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ gbé níjọba àbílẹ̀ Oríire nílẹ̀ Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n lé ní 40
àrọ́mọdún méjì nínú wọn, àwọn ọdún mẹ́ta, ọmọ ọdún mẹ́rin àti ara àwọn àgbà náà, torí wọ́n ní secondary school students ó wà nínú àwọn tí wọ́n kó sá lọ, tó fi mọ́ àwọn olùkọ́ wọn láti bíi 20 days àti ìgbọ́làbárè wọn. mo wá gbọ́ pé wọ́n ní àwọn abductors yẹn, ìyẹn àwọn agbésùmọ̀mí, àwọn bandits yẹn, wọ́n ní wọ́n béèrè àwọn ìbéèrè kan 1 billion naira lọ́wọ́ ìjọba ìpínlẹ̀, pé wọ́n láwọn ń fẹ́ kí ìjọba kó fún àwọn kó consider àwọn nínú àwọn òfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Irú àwọn òfin wo tí ẹni pé tí irú àwọn nǹkan yìí bá ń ṣẹlẹ̀ yóò mọ̀ mú àwọn èèyàn rorí lóríṣiríṣi ọ̀nà pé kí ni ń ṣẹlẹ̀ tọ́rọ̀ bá rí báyìí. tẹ́ ẹ bá sì gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé àwọn ẹni bí yìí, àwọn táwa ń rí o lórí ẹ̀rọ ayélujára, ẹ̀yà Fúlàní, ẹ̀yà nọ́ọ̀tì, apá nọ́ọ̀tì ni wọ́n. tá a bá sì ń sọ nípa òfin sàríà lọ àbí sẹ̀ríà lọ ni, ibi tó ti múlẹ̀ jù apá òkè ọya yẹn náà ni wọ́n dẹ̀ ti ń gbé tipẹ́ wípé ó yẹ kí àwọn ìpínlẹ̀ yòókù lórílẹ̀‐èdè Nàìjíríà káwọn náà máa ṣe àmúlò òfin sẹ̀ríà, lẹ́yìn tí wọ́n ti gbìyànjú ẹ̀. Àwọn olórí ẹ̀sìn kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá wa, lẹ́yìn tí wọ́n ti ń gbìyànjú, tí wọ́n ti ń polongo rẹ̀ tipẹ́, tí wọ́n gbé dépínlẹ̀ Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnu mi àgò, tí wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yarí pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o, torí pé kì í ṣe ẹ̀sìn kan ló wà nípínlẹ̀ Ọ̀yọ́. bó ló ṣe wá ṣeé ṣe láti máa ṣàmúlò sẹ̀ríà lọ nípínlẹ̀ Ọ̀yọ́, pé kò ṣeé ṣe. lẹ́yìn ìgbà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Olúwaṣèyí Mákindé, gómìnà tó wà bẹ́ẹ̀ yìí ni, lẹ́yìn ìgbà tó jẹ́ ká mọ̀ pé sàríà lò lè ṣe é lò, ó ní àwọn olórí ẹ̀sìn kan, ó ní wọ́n gbé ẹni tí í ṣe olórí ẹ̀sìn kan ní apá nọ́ọ̀tì yẹn táwọn èèyàn ti ń rí gẹ́gẹ́ bí agbódegbà fún àwọn agbésùmọ̀mí, àwọn báńdíìtì tí wọ́n ń dàlú láàmú lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn Sheikh Gumi, ni wọ́n gbé wá sípínlẹ̀ Ọ̀yọ́ láti wá sọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ kan tó jẹ mọ́ ẹ̀sìn Islam. àwọn èèyàn ti wá rò pé àjẹ́ ké lánàá ọmọ kú lẹ́nìí, ká ní ọmọ pé àjẹ́ tó pọmọ jẹ lánàá, tó ké lánàá ló pọmọ jẹ lónìí. lẹ́yìn ìgbà tí àwọn olórí ẹ̀sìn yìí tí wọ́n ń pariwo dìde pé àkófin sẹ̀ríà náà múlẹ̀ nílẹ̀ Yorùbá, ó ní wọ́n gbé Gumi wá. lẹ́yìn ìgbà tí wọ́n gbé Gumi wá láti wá sọ̀rọ̀ lórí àwọn tó jẹ mọ́ ẹ̀sìn àti lórí sẹ̀ríà lọ yẹn gan, ó ní ìṣẹ̀lẹ̀ à ń jí ní gbé, à ń jí ní pamọ́, à ń jí ní gbowó, à ń jí ní pa yìí tún wá pelemọ sí i nípínlẹ̀ Ọ̀yọ́, nílẹ̀ Yorùbá generally. sẹ́rí pé ọjọ́ gàtí ọjọ́ gàtẹ́ wọn ló fẹsẹ̀ méjì tìrò. ọ̀rọ̀ yìí tàpérò, ẹ tún wá wo ohun tí àwọn ẹni bí yìí, àwọn mùjẹ̀mùjẹ̀ tí wọ́n pera wọn léèyàn yìí, ẹ tún wá wo ohun táwọn náà ń tún béèrè fún, ẹ̀wọ̀n táwọn náà ń tún sọ wípé tẹ́ ẹ bá gba àwọn ọmọ yín lẹ̀ o àtàwọn olùkọ́ yìí, nǹkan báyìí lẹ gbọ́dọ̀ ṣe. ìjọba wo ló lè ṣe? ẹ jẹ́ ká jọ wò ó. tẹ́ bá kàn tiẹ̀ ṣe, kí ni ó padà jẹ́ ìgbẹ̀yìn tẹ́ bá ṣerú nǹkan yẹn fún àwọn ẹni yẹn, fún àwọn agbésùmọ̀mí yẹn? báwo ló ṣe máa jọ lójú tiyín? ẹ̀mí àwọn ọmọ tí wọ́n ń bẹ ní àhámọ́ ó ká wa lára o, ó dùn wá o, àti àwọn tí wọ́n ti pa. ṣùgbọ́n tí a bá ní
bó ṣe bí nǹkan kan bí kíní kan bá ṣe dunu tẹ́ láṣẹ méjò bá ṣe gùn tó láṣẹ bẹ́ẹ̀ èèyàn bẹ́ẹ̀ nǹkan mìíràn mọ́ o ẹ gbọ́ mi ní ìbéèrè tí àwọn báńdíìtì yìí tí wọ́n ń béèrè ló fi jẹ́ kí á dárò ká gbé yẹ̀wò ká wò ó pé ṣó ṣeé ṣe tó bá ṣeé ṣe ṣáà lè ṣe é tá a bá ṣe kí ni ó jẹ́ gbẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ mi yé wa torí pé ó ṣèmi ó ṣèwọ ó ti yé yín kí mo pè é yóò ti yé yín nínú ọ̀rọ̀ míì mo tún gbọ́ wọ́n ní àwọn ẹni bí yìí àwọn èèyàn bí yìí àwọn mùjẹ̀mùjẹ̀ tí wọ́n pera wọn léèyàn yìí wọ́n ní wọ́n ń ṣe giveaway wọ́n ń ṣe giveaway nínú àwọn owó ransom tí wọ́n ti gbà lọ́wọ́ àwọn èèyàn tàbí lọ́wọ́ ìjọba lórí àwọn tí wọ́n ti gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wọ́n ń ṣe live video lórí social media láti mọ fáwọn èèyàn ní giveaway nínú àwọn owó tó ti wà lọ́wọ́ wọn tí wọ́n ti gbà gẹ́gẹ́ bí owó ransom wọ́n láti tó ń ráwọn èèyàn tí wọ́n ń ṣe kí ni o tí wọ́n ń send account number sí àwọn terrorist àwọn bandit nítorí giveaway tí wọ́n náà fẹ́ mọ fáwọn aráàlú. ìbéèrè mi màá mú comment ìwòye àwọn èèyàn èrò àwọn èèyàn màá mú wá fún wa ṣùgbọ́n kí n tó mú wá ìbéèrè mi wá ní wípé kí ló dé kí ló ṣẹlẹ̀ tí àwọn ẹ̀ṣọ́ aláàbò wa àwọn intelligent investigator nínú àwọn òṣìṣẹ́ agbófinró àwọn òṣìṣẹ́ aláàbò wa kí ló dé tí wọn ò fi lè lo gbogbo ìmọ̀ àti òye wọn tó bá sì jẹ mọ́ kí a invite àwọn specialist lórí ṣíṣe àmúlò technology láti fi track àwọn èèyàn yìí wọ́n ní wọ́n ń ṣe fídíò náà wọ́n ní wọ́n ń ṣe TikTok wọ́n ní wọ́n ń call wọ́n ní wọ́n send message wọ́n ní wọ́n ń communicate kí ló dé tí a fi lè track wọn láti mú wọn tí nǹkan mi wà bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n mọ̀ dá yín ìwòye yín lórí láàyè comment lórí àwọn tí mò ń mú wá yìí ṣebí lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ó ní wọ́n ní ọ́díò kan jáde tí wọ́n dókítọ̀ tí wọ́n ní AI ní voice note ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó jáde tí wọ́n ní ààrẹ sọ àwọn ọ̀rọ̀ kan tó di wàhálà pẹ̀lú tí FDM ṣe very dark man FDM náà ni tó gbé jáde tó dìran tó mo gbọ́ pé wọ́n náà ti mú ẹni tó originate voice note yẹn mo gbọ́ pé wọ́n náà ti mú technology tá ń lò tá ń fi múra ẹni yẹn tó bá jẹ́ lóòótọ́ ni o technology tí wọ́n ń lò tá ń fi múra ẹni yẹn kí ló dé tàn lè apply rẹ̀ láti fi mú àwọn ọ̀daràn yìí láti fi mú àwọn ẹni ibi láti fi mú àwọn bandit yìí àbí nǹkan míì wà ń bẹ̀ ni kí lè ròyìn kí ni ìwòye yín láàyè comment nísàlẹ̀ fídíò yìí ẹ fi ṣọwọ́ sí mi kájọ gbé yẹ̀ wò ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe fi ń ṣọwọ́ gẹ́gẹ́ bí ìwòye àti èrò tiwọn lórí àwọn ọ̀rọ̀ àwọn point tí mo ti mú wá fún wa oríṣiríṣi àwọn èèyàn náà ti fèrò wọn ṣọwọ́ o tí kò sí papọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní èrò àti ìwòye àwọn èèyàn tí wọ́n fi ṣọwọ́ sí wa tẹ́bà sí gbàgbé mo máa ń ní èrò kí papọ̀ ìwòye kí papọ̀ lórí ọ̀rọ̀ tàbí ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ láwùjọ ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń wò ó bẹ́ẹ̀ ni lórí bí wọ́n ṣe mú ẹni tó originate first note ààrẹ yẹn tó ṣe AI first note ààrẹ yẹn pé àwọn agbófinró ti mú pé wọ́n ti track ẹ̀ wọ́n ti mú àwọn èèyàn ti fi mẹ́sẹ̀gì
èrò tí wọ́n ti fi ṣọwọ́ sí wa lórí ẹ̀. Àwọn kan ní Mr. Samuel James wọ́n ní so fast but bandits cannot be apprehended. Why? Situ Ahmed Ọpẹ́yẹmí wọ́n ní the only thing working in Nigeria is day and night. Hey. Asubuke Gideon wọ́n ní because he is not with gun. Okay. Raphael Abolarin wọ́n ní but they cannot track bandits doing TikTok live. Àbí? Bernard Ọmọwálé àwọn ní imagine so you are all can track people. Àbí? Laughter Osime wọ́n ní IGP crack team. What happened to cracking bandits? Are they not crackable? Pópóọlá Modúpẹ́ Bọ́lájí àwọn ní and they cannot track bandits. Truly we don't enter gbam. Hey. Edu maintain wọ́n ní kudos to the crack team of IGP. Let them use the energy on the insecurities in the country. Gẹ́gẹ́ bí Samuel Ikeoluwa ṣe fi síta wọ́n ní freedom of speech dey I no go dull you but freedom after speech I cannot assure you so make sure you know what you are saying. Ọmọládé Joseph wọ́n ní there is room for freedom of speech but freedom after speech cannot be guaranteed. Ọlá Ìdòwú wọ́n ní how come they cannot track the bandits and kidnappers? I'm just curious. Ọláolú Gbóyèga wọ́n ní okay they can track people very well while bandits are dancing reggae in the bushes. See Nigeria. Okay. Daniel Aleke wọ́n ní AI first note does not affect Nigerians. They should crack bandits and rescue our children from captive. That is what we want. Oríṣiríṣi ọ̀rọ̀ àti ìwòye náà ni àwọn èèyàn ti fi ṣọwọ́ lórí bí ìròyìn ṣe jáde wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò iléeṣẹ́ ọlọ́pàá lórí Nàìjíríà pé wọ́n ti mú ẹni tí ó gbé AI first note ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà jáde tí wọ́n sì track ẹ̀ tí wọ́n mú un. Àwọn èèyàn wá wò ó pé kí ni technology wo náà lò tí wọ́n fi mú ẹni yìí tí wọn ò lè lò ó láti fi track down àwọn bandits láti fi mú wọn. Kí lè ròyìn kí ni ìwòye yín lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn nǹkan tá a ti gbé yẹ̀wò yìí? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa o. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ ká sọ fún yín pé oore ọ̀fẹ́ wà, àǹfààní wà láti jẹ́ pé kẹ́ ẹ ràn wá lọ́wọ́, kẹ́ ẹ tì wá lẹ́yìn níkànnì yìí ká lè máa mú àwọn ìròyìn yàjóyàjó wá fún yín, kí a lè máa mú àwọn quality programs, àwọn quality content, àwọn authentic genuine news ká lè máa mú wá fún yín lórí ìkànnì yìí lóòrèkóòrè, àti àwọn ọ̀rọ̀ tó bá ṣe pàtàkì láti jọ máa gbé yẹ̀wò lórí ìkànnì wa. Báwo lẹ ṣe fẹ́ ràn wá lọ́wọ́? Báwo lẹ ṣe fẹ́ ṣàtìlẹ́yìn fún wa láti máa mú àwọn quality programs wá fún yín? Ẹ̀yin kàn lọ tẹ subscribe button, ẹ tẹ subscribe button tó wà lórí ìkànnì wa lẹ́yìn ààyè comment nísàlẹ̀ fídíò yìí. Tẹ́ ẹ bá ti tẹ̀ yóò béèrè àwọn nǹkan lọ́wọ́ yín. Tẹ́ ẹ bá ti tẹ subscribe button yóò béèrè àwọn nǹkan lọ́wọ́ yín. Tẹ́ ẹ bá ti tẹ̀ ẹ̀yin náà ti support wa nìyẹn. Kò nira, ó rọrùn. Àwọn nǹkan yìí láàmọ̀ ṣàmúlò láti fi mọ́ lọ, láti fi mọ́ bọ̀ dẹ́ lórí àwọn logistic, láti máa ṣe àwọn ètò tó péye lórí ìkànnì yìí. Ọlá yín
oore ọ̀fẹ́ yín àtìlẹ́yìn yín òun náà lè fi lè ṣeé ṣe. Ẹ support wa, ẹ tẹ subscribe button kájọ máa dàgbàsókè lórí ìkànnì yìí.